ibẹ̀ lọ́n fi wọ́n ti before kan tó jí mi wọ́n ti fi ọ̀bẹ sẹ́gbẹ̀ẹ́ pé mi ní jáde so ibi ta tí wọ́n jọ ń jà ìyẹn pé ibi pé mi ní lọ́bi kankan tí lẹ́yìn ìgbà tí mo sá kúrò ní pálọ̀ tí mo lọ jókòó síbi ta tí máa ń dáná lọ́n tún wá bá mi bẹ̀ lọ́n ti yọ ọ̀bẹ yẹn jáde. báwọn ìgbà tí wọ́n yọ ṣé wọ́n ló gbà lọ́wọ́ wọn ni àbí àárín yẹn ò tí ì yé mi. no ọ̀bẹ wà lọ́wọ́ wọn. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti rọ́wọ́ tó ọ̀dọ́bìnrin kan eléyìí tí wọ́n sọ wípé ó gún ọkọ rẹ̀ pa látàrí ìjà eléyìí tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ náà lẹ máa gbọ́ lẹ́nu ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣekú pa ọkọ rẹ̀ yìí látàrí gbọ́nmisíomi ọ̀tọ̀ eléyìí tó wáyé láàrin àwọn méjèèjì. Gẹ́gẹ́ bí ìfọ̀rọ̀wádìí eléyìí tó ń sọ ó ní bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ìgbìyànjú òun láti lè dẹ́kun kí wàhálà kó má bàa ṣẹlẹ̀ náà ní padà já sí pàbó nítorí wípé ọkọ òun kọ̀ jálẹ̀ láti fi òun sílẹ̀ pé kóun ríbi jáde. Ó ní ó fi ẹsẹ̀ sí ọ̀nà ilé yìí ni kò jẹ́ kóun lórí ọ̀fẹ́ o láti jáde kí ó tó di pé wàhálà tó ṣẹlẹ̀ tó padà já sí kó ọkọ rẹ̀ yìí ó ṣẹlẹ̀. Mo bẹ̀ lọ́run nínú àánú ẹ̀ kí bínú burúkú má bí tèmi ti yín. Ẹ jẹ́ kí n máa fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ dákun ẹ jẹ́ ká máa ṣe sùúrù ní gbogbo ìgbà nígbà gbogbo torí pé ìbínú tẹ́ rí yẹn kò mọ̀ pé Olúwa òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o. Àbúrò oníṣẹ́ ọkàn tèmi ti yín láṣẹ Èdùmàrè ẹ ṣé ẹ kú ìfẹ́ ẹ kú gbà gbogbo. orúkọ mi ni Dòfúnmọ́ Esther. ọmọ ọdún mélòó ni ẹ? 21 years. ọmọ bo ni ẹ? Èrúwà. Èrúwà. Bẹ́ẹ̀. níbo dé Èrúwà? ní Ìyànà Ilé Balẹ̀. ẹ́? Ìyànà Ilé Balẹ̀. Ìyànà Ilé Balẹ̀. níbo ló ń gbé? Ajégúnlẹ̀. níbo ló ń ṣàbẹ̀kúta nígbà ló ń gbé? Ajégúnlẹ̀ ni wọ́n ti Adégúnlẹ̀ ló ń ok iṣẹ́ wo ló ń ṣe? pọ̀pọ́ọ̀fù ni mò ń tà. pọpọ́ọ̀fù ló ń ta. màmá àti bàbá ẹ̀ ń kọ́? mọ́mì mi ti ṣaláìsí dájú mi wà. wọ́n mẹ́rin ṣaláìsí dádì ẹ̀ wà. níbo dádì ẹ̀ wà? Èrúwà lọ́wọ́. Èrúwà náà wà. iṣẹ́ wo dádì ẹ̀ ń ṣe? àwọn tó máa ń tún machine ṣe. skul wo ló lọ? ilẹ̀ Èrúwà Bámtí grammar school Èrúwà ni mo ti lọ sí. Èrúwà ló ti lọ skul. secondary school ńkọ́? bẹ́ẹ̀ ni méjì ni. ó ṣe tán kọ́ ní secondary school. kí ló dé tó ṣe dúró lẹ́yìn swan? ìgbà tí mo lóyún first born mi ni mo ṣe dúró. ẹ́? ìgbà tí mo lóyún first born mi ni mo ṣe dúró. ok ibo ló ń gbé? Èrúwà ni mo ti wá sí Èkó àṣìṣe. ló ti wá sí Èkó wá iṣẹ́ lẹ́kọ̀ọ́ níbo lẹ́kọ̀ọ́? ní Mùṣín. Mùṣín. màmá àti bàbá ẹ̀ ń kọ́? mọ́mì mi ti ṣaláìsí dájú mi wà. iṣẹ́ wo gangan ni wọ́n ń ṣe? pọ̀pọ́ọ̀fù ni mò ń tà. ṣé òun ta fún ara rẹ̀ nàbí òun kọ́ níbi ìkọ́ àbí òun bá ń ta? mò ń tà fúnra mi. òun ta fún ara rẹ̀. ṣé o ti bímọ? Bẹ́ẹ̀ni. ọmọ mélòó ti bí? méjì. ẹ́? méjì. ta lọ́kọ ẹ̀? ilé ló wà. ilé? ọkọ yìí wà nílé báyìí. kí ni nǹkan tó ṣe tó fi dé ọgbà ọlọ́pàá? èmi àti ẹni tí mò ń fẹ́ a ní jà ibi tá ti jọ ó fẹ́ fi ọ̀bẹ gbó èmi tá tí wàá jọ ń fi ọ̀bẹ yẹn drag ibẹ̀ lọ́bẹ ti bá láyà tó ti kú ìgbà tá a gbé dọ̀ hospital. ẹ̀ ń jà kí ló fàjà yín kí lorúkọ ọkọ yẹn? Sùlàìmọ́ Òkèlẹ́yẹ. ẹ́? Sùlàìmọ́ Òkèlẹ́yẹ. Sùlàìmọ́ kí ni? Òkèlẹ́yẹ. Òkèlẹ́yẹ. kí ni iná gíjẹ? alias wo ló ń jẹ́? no Sùlàìmọ́ Ifá làwọn èèyàn máa ń pè. Ifá. làwọn èèyàn máa ń pè. Ifá làwọn èèyàn máa ń pè. iṣẹ́ wo ló ń ṣe? babaláwo wọ́n yíwọ́ padà. ẹ́? wọ́n yíwọ́ padà. ó ń yíwọ́ padà. níbo ló ti ń ṣiṣẹ́ fàtì ẹ̀? àti Mùṣín láti wá sí bíbáyìí. Mùṣín lẹ ti ń gbé Abẹ́òkúta. láti wá sí Ajégúnlẹ̀ bíbá. Ajégúnlẹ̀ ẹjọ́ ń gbé Ajégúnlẹ̀ pẹ̀lú Ifá ẹ̀ ni. kí ló tẹ kúrò Mùṣín? kí ló tẹ kúrò ní Mùṣín? ìgbà tí wọ́n fẹ́ ṣe ìṣẹ̀ṣe yẹn la dé bíbáyìí. ìṣẹ̀ṣe àwọn olùfẹ́ ṣìṣẹ̀ṣe? ìṣẹ̀ṣe ní last year tán fẹ́ ṣe. ok la dé sí Ajégúnlẹ̀. Ajégúnlẹ̀ ti bo nìyẹn? sí Kájọlà. Kájọlà. láti ìgbà ilẹ̀ tí wọ́n ń gbé bí. ẹ kí ló tẹ̀ padà sí Mùṣín? à ń gbé bíbáyìí permanent ìgbà tí a ti ṣìṣẹ̀ṣe yẹn tán a stay sí bíbáyìí. ìyá ọkọ ẹ bàbá ọkọ ẹ ń kọ́ bó làwọn wà? àwọn wà ní Kájọlà. Kájọlà. ọmọ ọdún mélòó lọkọ ẹ yẹn? 47. 47. Yeah. ṣé wọn níyàwó àkọ́kọ́? rárá wọ́n ti kọ́kọ́ bímọ tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ ìyàwó tẹ́lẹ̀ àwọn yẹn ò sí lọ́dọ̀ wọn. ok kí ni ó fa ìjà láàrin ìwà àti ọkọ ẹ ó di pé ó lọ yọ ọ̀bẹ? ní ọjọ́ sátọ̀dé wọ́n lọ sí wáàsí wọ́n lọ sí pàtì ní wáàsí ìgbà tán fi máa dé wọ́n ti yó tán bá dẹ̀ ti yó ni a máa ń jà tí. ó lọ sí wáàsí mi. wọ́n lọ sí pàtì ní wáàsí ìgbà tán fi máa dé wọ́n ti yó.
tó wọ́n bá dẹ̀ tí mo sílé mi àti wọ́n máa ń jà ìgbà tí mo dẹ̀ ti pé wọ́n ti dé níwàásù wọ́n ti yó tí mo ti rí wọn tán ti yó gbogbo bọ́n ṣe ń fa wàhálà wọn yẹn mi ì sọ anything ìgbà tó wá di òru tí ó yẹ kémi sùn bá ní kò sẹ́ni bọ̀ tó máa sùn pé kò sí bí táwọn bá ti sùn mí lónìí sùn máa ń kílé tí mi ṣe ní sùn aṣáájọ ń fa ọ̀rọ̀ yẹn wọ́n tilẹ̀kùn lẹ́yìn pé mi ní jáde wọ́n mú àdá àti irin kan báyìí pé a máa fi àdá yẹn ṣá mi mo wá sá jáde ìgbà tí mo sá jáde ní òru yẹn mo sá jáde mo sá lọ sí ọ̀dọ̀ ará ilé wa kan ìyẹn náà ṣẹ̀ dé láti ìta wọ́n dáná kan tí ó fẹ́ jẹ mo wá sá sínú ilé ẹni yẹn wọ́n tún wá bá mi ní ọ̀dọ̀ ẹni yẹn pé kí n jáde ẹni yẹn ṣáà bá mi bẹ̀ wọ́n pé kán jọ kínní kan ṣáà bá mi parí ẹ̀ ní nǹkan bíi aago 4 la tó sùn tẹ́ni yẹn bá mi bẹ̀ wọ́n bàbá àgbàlagbà ó bá mi bẹ̀ wọ́n wọ́n ló ti tán nínú à pé kò sí nǹkan kan mọ́ aṣá lọ sùn ìgbà tó di àárọ̀ ọjọ́ Sunday ní nǹkan bíi 8 wọ́n wá jí mi pé ìbò mo lọ mo ní mo fẹ́ ṣeré jáde pé tí bá fi máa dé inú yẹn á ti wọ̀ wọ́n ní kò síbi kankan tí mo lọ mo ní ẹ jẹ́ kí n ṣeré jáde tí bá máa dé inú yẹn á ti wọ̀ wọ́n bá fi ẹsẹ̀ blọ́ọ̀kù ojú ọ̀nà ibi tèmi ti mú aṣọ tí mo fẹ́ wọ̀ pé kí n wọ̀ jáde wọ́n wá fi ẹsẹ̀ blọ́ọ̀kù ojú ọ̀nà pé mi ní jáde mo ṣàgbé ẹsẹ̀ wọn kúrò lójú ọ̀nà ibi tí wọ́n ti ń kó ẹ̀ṣẹ́ bò mí lórí iná mi ni wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n á sá sí pálọ̀ kan tí àti parí wọ́n tún wá bá mi níbẹ̀ wọ́n tún nà mí dìse wọ́n tún kọ̀ǹtínú nínú ẹ̀ mo tún sá fún wọn bẹ́ẹ̀ náà mo á jókòó síbi tí a máa ti ń dáná ní ìta mo á jókòó síbẹ̀ wọ́n tún wá bá mi ní ìta àbíkọ́ tí máa ń dáná ìta láti máa ń dáná mo wá jókòó síbi tá a ti máa ń dáná ẹ̀ wọ́n tún wá bá mi níbẹ̀ bẹ́ẹ̀ lọ́n ti yọ ọ̀bẹ yẹn before kan dẹ̀ tó jí èmi náà ti fi ọ̀bẹ sí ibi ẹ̀gbẹ́ ṣòkòtò wọn ìgbà tí John drag ẹ̀ náà ti yọ ọ̀bẹ jáde pé àwọn máa gún mi. ṣé wọ́n kọ́ ló yọ ọ̀bẹ wọ́n ní wo ló lọ mú ọ̀bẹ ní kitchen. rárá wọn before kan tó jí èmi wọ́n ti fi ọ̀bẹ síbi ṣòkòtò wọn bí báyìí wọ́n ti daṣọ bò ẹ̀wù tán wọ́n ti dáàbò wọ́n ti fi ọ̀bẹ síbi ṣòkòtò wọn ní ẹ̀gbẹ́ aṣọ. ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó sọ wípé níbi pálọ̀ tí wọ́n ti parí ṣẹ́yìn lẹ kọ́ ilé yẹn. bọ́n ṣe sọ fẹ́mi wọ́n sọ pé àwọn làwọn kọ́ bọ́n ṣe sọ fẹ́mi o. ẹni tí wọ́n sọ pé nípò yín tó lọ bá yẹn ọkùnrin ló pe yẹn àbí ṣé ẹ̀yin lẹ rẹ́ǹtì ilé fún yẹn nàbí yẹn náà rẹ́ǹtì ilé bẹ́ẹ̀. no òun ló kọ́ ilé yẹn a máa ará àdúgbò wa níbẹ̀ lèmi lọ sábà. ọ̀rọ̀ ò tí ì yé mi dáadáa ẹni tó sọ pé ó lọ sábà yẹn ṣé nínú apartment tí ilẹ̀ yẹn náà wà àbò sáré kúrò ní. mo sá kúrò ní inú ọ̀dọ̀ tiwa. yàrá mélòó ni tọ̀dọ̀ yín tí ọkọ ẹ lòun kọ́ yẹn. ọ̀kan la ṣe ṣe ojúlé kan la ṣe ṣe bọ̀ wọ́n ti parí yòókù. ètò kù yẹn ṣé face me and face you ni àbí room self kan ni. wọ́n fi ṣe face me and face you. ok ó wá kúrò ní face me and face you tí yín wá lọ sábà ẹni yẹn lóru yẹn tó lẹ́ni yẹn ń dáná lọ́wọ́ àbí so ẹni yẹn ló wá ní òun fẹ́ bá yín parí bàbá ló ti tán nínú àwọn lẹ́yìn tẹ́jọ́ sùn lálẹ́ yẹn ló ṣẹ̀ wá jí ńjọ́ kejì. bẹ́ẹ̀ni lọ tí wá kọ́ntínú. báwo lọ̀rọ̀ ọ̀bẹ yẹn ṣe wá jẹ́ ṣé gbọ́ lára bàbá lọ̀bẹ wà. no ara àsìnà ọkọ ẹ náà ní ìbà bàbá. ibẹ̀ náà fi wọ́n ti before kan tó jí mi náà ti fi ọ̀bẹ sẹ́gbẹ̀ẹ́ pé mi ní jáde so ibi ta tí wọ́n jọ ń jà ìyẹn pé ibi pé mi ní lọ́bì kankan tí lẹ́yìn ìgbà tí mo sá kúrò ní pálọ̀ tí mo lọ jókòó síbi ta tí máa ń dáná lọ́n tún wá bá mi bẹ̀ lọ́n ti yọ ọ̀bẹ yẹn jáde. báwọn gbà tí wọ́n yọ ṣèwọ ló gbà lọ́wọ́ wọn ni àbí àárín yóò tí ì yé mi. no ọ̀bẹ wà lọ́wọ́ wọn ọ̀bẹ wà lọ́wọ́ mi tàbí jọ ń drag ẹ pé kémi gbà lọ́wọ́ kó má lè fi gún èmi tàbí jọ ń drag ẹ ibi tá a ti dúró àti jọ ń drag ẹ múra lọ ibẹ̀ ni ọ̀bẹ ti bá wọn ní àyà báwo ló fẹ́ ṣe bàláyà. ibi tá a ti jọ ń drag ẹ ibẹ̀ ni ọ̀bẹ ti bá wọn láyà ibi èmi àti wọn tá a ti jọ ń drag ẹ ibẹ̀ lọ́bẹ ti bá wọn láyà. irú ọ̀bẹ wo ni. a máa fi ń rẹ́ àlùbọ́sà ní a máa fi ń dáná. ok ìgbà ibo ni sáìdì ibo lọ́bẹ yẹn ti bàláyà. àyà. àyà. àyà tó gun ọnú gan ni. no wọn bí torí ìgbà tí ọ̀bẹ ń ṣì wọ̀ wọ́n lára wọ́n sì làjú wọ́n fi ẹ̀yìn ti ara ògiri wọ́n sì làjú. ṣé ọrùn àti sáìdì ibo ni ṣé ojú kan ló ti gun àbí ọ̀nà mélòó. ojú kan ni ọ̀bẹ ń wọlé sí wọn lára kò ń ṣọ̀nà méjì o ojú kan lọ́bẹ ń wọlé sí wọn torí ibi àyà ni àyà lọ́bẹ ti wọlé sí wọn lára. ṣé ó wọlé láti ibìkan jáde síbòmíì ni. rárá o kò wọlé láti ibìkan jáde sí ọ̀nà kan ní ọ̀bẹ ti wọlé sí wọn lára ìgbà tí wọ́n dẹ̀ sì làjú wọ́n fi ẹ̀yìn ti ara ògiri ìgbà tó bẹ́ẹ̀ sì wọ̀ wọ́n lára wọ́n sì làjú báyìí ìgbà tá a gbé wọn dé hospital. ta ló wá fa ọ̀bẹ yẹn yọ. ìgbà tí a dé hospital wọ́n sì làjú hospital wọn sọ pé ká gbé wọn lọ sí ó dákọ̀ hospital yẹn pé ká gbé wọn lọ sí mo ti gbàgbé hospital. níbo nìyẹn. ta ló fa ọ̀bẹ yọ. hospital àkọ́kọ́ tí àkọ́kọ́ ta ló yọ ọ̀bẹ yẹn lára mọ́ nígbà tó gún wọn.
àwọn ọ̀bẹ àwọn ló ń yọ. Ta ló yọ ọ̀bẹ? Àwọn. Ṣé fúnra ọkọ ẹ ló yọ ọ̀bẹ? Torí wọ́n sì jókòó sára, wọ́n jókòó nǹkan kan ò ṣe, wọ́n gbà tọ̀bẹ yẹn sì wọ̀ wọ́n lára, wọ́n sì jókòó. Ṣé fúnra ẹ ló yọ ọ̀bẹ yẹn kó lára ẹ àbí wọ́n ló fi yọ? Àwọn ló yọ. Sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ẹ lọ. Àwọn ló yọ ọ̀bẹ yẹn tó sì jókòó sára nǹkan kan ò ṣe wọ́n gbogbo gbà. Bá ló gbé wọn lọ sọ́sìpìtì, bá ló ṣe wọn lọ sọ́sìpìtì. Èmi mo gbé wọn lọ sọ́sìpìtì, ìgbà tán sì lajú, wọ́n lajú nǹkan kan ò ṣe wọ́n ní gbogbo gbà yẹn. Kó làwọn ọmọ yẹn wà ń gbà yẹn. Wọ́n ti rán ìyá àbúrò ìyá ẹ̀gbọ́n ṣeré ní ẹ̀yìn. Ẹ̀gbọ́n yẹn ọmọ ọdún mélòó lẹ́gbọ́n? 8. Ọmọ ọdún 8. Ọmọ ọdún mélòó ni? Ọmọ ọdún mélòó ni wọ? Ní òkú èmi kọ́ mo bí yẹn. Ok, mélòó ni wọ bí fún wọn? Mi ì sì bímọ fún aṣẹ̀fẹ́ra. Ìbọn ló ti bímọ méjì tẹ́lẹ̀. Àwọn kọ́ ni mo ti bímọ tẹ́lẹ̀ kí n tó fẹ́ wọn. Ok, àwọn ọmọ ọdún mélòó ọmọ tó bí tẹ́lẹ̀? 5'2". Ọmọ ọdún mélòó wà tó ti bímọ? Ọmọ ọdún mélòó ni wọ́n ń sìn? 20. Ó ṣe fẹ́ pé 21. Àkọ́bí ẹ̀rẹ́ ìjọ ọmọ ọdún 5, so wà ní 16 years àbí or 15 years tó ti bí ọmọ yẹn àbí? So ìgbà tó wà ní 17 àbí 18 years ló ti bí ìkejì yẹn. Àwọn ọmọ méjèèjì tí ẹyẹn bo náà wà? Ọ̀dọ̀ grandma mi ló wà. Náà wà. Ok, àwọn ọmọ bàbá yẹn ló wà lọ́dọ̀ wọn lùwà àti wọ́n jọ ń gbé. Èwo ni wọ́n ránṣẹ́ ní mélòó láwọn ọmọ tó tẹjọ́ ń gbé yẹn? Méjì. Èwo ló wà lọ́dọ̀ yín nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gangan? Désiré ń ṣeré ń tẹ̀ yẹn ò sí lọ́dọ̀ àwọn tí wọ́n jà máa ń ṣe ń tẹ̀. Ṣíjà máa làgbàlagbà? No, ìyẹn làbúrò wọn ti ránṣẹ́, Désiré ń ṣeré ń tẹ̀ kò sí ń bẹ̀. Níbo náà rán ọjà máa lọ? Wọ́n rán lọ pé kó lọ wo ibi tá a ti máa ń pọnmi pé ṣómi wà. Ṣùgbọ́n tí ìṣẹ̀lẹ̀. Ó ń sọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ pé ńgbà tí ọ̀bẹ gún láyà, ṣé fún ẹ̀ ló fọ̀bẹ gún ẹ̀ láyà ni àbí ìwọ ló fi gún láyà? Èmi kọ́ mo fi gún wọn láyà, èmi kọ́ mo fi gún wọn láyà. Tó wá fi gún ẹ̀rẹ̀ ni? Ibi tèmi àti wọn ti àjọ dúró ni àjọ nù mọ́ra wa, àjọ dúró. Ibi tèmi àti wọn wá ti jọ ń drag tá ti jọ ń drag ẹ̀bẹ̀ ní ọ̀bẹ yẹn ti bá wọn láyà bí báyìí. Báwo ló fẹ́ ṣe máa ba láyà láì ṣe pé ó fi báwo ní sùúrù ṣé ó lágbára ṣé wọ́n lágbára jù lọ ju ọkọ ẹ lọ ni àbí òun ló lágbára jù lọ tó máa fi di pé ó di ọwọ́ ẹ̀ mú tọ́bẹ̀ máa fi gún rẹ̀. Báwo ló ṣe wá jẹ́ pé ọ̀bẹ wọ́n di ọ̀bẹ mọ́jọ́ ń drag tó fi ọ̀bẹ fi gùn wọ́n láyà? Èmi àti wọn lọ́bẹ wà lọ́wọ́ ẹ̀ lájọ ń drag ẹ̀. Lájọ ń drag ẹ̀? Pé ká kí n gba ọ̀bẹ yẹn lọ́wọ́ wọn. Ibẹ̀ yẹn lọ́bẹ tí wọ́n láyà níbi àyà ń báyìí mistake ní ti wọ̀ wọ́n láyà ń bí báyìí kò ń ṣe pé wà á mú kàn dídì pé ọ̀bẹ yẹn kàn wọ̀ wọ́n lára èmi kọ́ mo fọ̀bẹ gún wọn. Wọ́n ní wọ́n sọ pé ọkọ ẹ̀ bí kọ̀ọ̀kan ṣẹlẹ̀ àbí. Wọ́n ló máa accuse ẹ kí làwọn nǹkan tó kí ni èso tó fi máa ń kí ni ó máa ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin yìí kókó tó di tọrọ ìjà ẹ fi ṣe tọrọ ìjà. Kí ló máa ń sọ pé ó máa ń ṣe ọ̀rọ̀ wọn ní ìkọ̀kọ̀ tán bá ti mọ tí náà ni ó kàn lè jẹ́ pé torí èyí tó ṣẹlẹ̀ ń sìn tí iṣu ilé ìfi ṣẹlẹ̀ ń sìn ọjọ́ yẹn wọ́n ń ṣe ìsọ̀kalẹ̀ kan ní ọ̀dọ̀ wa níbi ọ̀dọ̀ wa tí wọ́n á fẹ́ gbé pọ̀pọ̀ lọ síbẹ̀ pé lọ tàmọ́júmọ́ ìgbà tán ti láwọn náà máa lọ ìgbà tán máa fi tipa tí ti sátọ̀dẹ̀ yẹn dé wọ́n ní àwọn ò lọ mọ́ múnà èmi dẹ̀ ti po fúláwà lẹ̀ fúláwà yìí dẹ̀ máa bàjẹ́ kó tó di ìjọ́ kejì torí mo ti fomi tó máa bàjẹ́ wọ́n á ní àmì mi lọ pé nígbà táwọn náà lọ pé mi sọ fáwọn kí n tó po fúláwà nígbà tẹ̀ ti sọ fún mi ní ọjọ́ Friday pé máa lọ náà mo ṣe pò ní sátọ̀dẹ̀ pa máa lè lọ ní mọ́júmọ́ ṣé nǹkan tí mo sọ ẹ̀ ṣe náà mo ṣe ìgbà tí wọ́n máa fi dé wọ́n láwọn ò lọ mọ́ múnà mo máa níyẹn tí bá gbọ́jà ni pé mi níta mo níyà èyí tí màá fi gbé lọ sí mi ṣe níta yẹn kí n kúkú ṣe kémi àtàwọn ọmọ ká jẹ àwọn nǹkan ó sọ fún mi yẹn náà ló fa iṣu. Ok ó sọ wípé òkè ẹlẹ́mìí àbí kí ló pè ń sìn. Wọ́n lọ sí wọ́n ṣe ìkọ̀sọ̀kalẹ̀. Ẹlẹ́mìí that is church nìyẹn ṣe bó sọ pé yìí yíwọ́ padà ni. Bẹ́ẹ̀ni mímí fẹ́ lọ tajà ń bẹ̀ ni. Ok yín fẹ́ lọ tajà ń bẹ̀ kí ni dáàdi yín wá fẹ́ lọ fún ṣé dáàdi yín náà ń tajà ń bẹ̀ ni. Wọ́n tajà ń bẹ̀ wọ́n ní àwọn máa lọ pé àjọ máa lọ ìgbà tán lè ti dé fẹ́ lọ tajà ń bẹ̀ pé nígbà táwọn àbí àwọn fẹ́ lọ wòran ń bẹ̀. Wọ́n fẹ́ lọ wòran èmi dẹ̀ fẹ́ lọ tajà pé àwọn akókò jọ máa lọ lẹ́ẹ̀kan nígbà tán lè ti dé láti wá sí wọn láwọn ò lọ mọ́ èmi dẹ̀ ti pé ọ̀yá mo tẹ̀síwájú. èmi dẹ̀ ti kù fúláwá lẹ̀ bí ọkàn tó dé ìgbà tán dé láti wá sí mi yẹn lọ sọ pé àwọn ò lọ sí ibẹ̀ mọ́ ló di wàhálà yìí báyìí ọdún mélòó ló ti fẹ́ ẹni yẹn kí lórúkọ ẹni tá à ń sọ ẹ lẹ́ẹ̀kan sí. Sulaimon. ọdún mélòó ló ti fẹ́ ọ̀gbẹ́ni Sulaimon tó dolóògbé yìí. aṣẹ̀fẹ́ra ni. ní oṣù ọjọ́ wo ìgbà wo. last year mi àti wọn mọ́ra. last year kí ni. bẹ́ẹ̀ni. last year kí ni. gbogbo ìgbà ṣẹ̀ṣẹ̀ yìí mi àti wọn ti ń fẹ́. ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ kí ló tó yẹ kọ̀ sílẹ̀. ìgbà tí mo wà nílé torí before tẹ́lẹ̀ mi sọ tẹ́lẹ̀ pé mo fẹ́ wá sí Èkó ìgbà tí mo bí àwọn ọmọ mi. ibo ló bí yẹn sí ilé nílé ibo. Èrúwà. Èrúwà ok.
mo ti bí àwọn yẹn kí n tó wá sí Èkó. O ti bí àwọn méjì ti bí yẹn kí n tó wá sí Èkó. O kí ló dé tó sọ kí ló fàjà yín tó fi yẹn sílẹ̀ tó fi ọkọ alákọ̀ọ́kọ́ sílẹ̀. àjà ìgbà tí mo dẹ́kọ̀ ni mo sọ pé mo ti wà lẹ́kọ̀ọ́ bọ̀ mi ìgbà tí mo lọ ní o sọ fún tẹ́lẹ̀ kó tó di pé ó wá sí Èkó. ìgbà tí mo dẹ́kọ̀ ni mo ṣe sọ pé mo ti wà kí ló tó ṣe kúrò ní ilé abúlé yín tó fi lọ sí Èkó. èmi tún fẹ́ ọ́dún lọ ni pé kò tẹ̀ tún ṣiṣẹ́ lọ. ṣọ́ọ̀dọ̀ ọkọ yẹn ló ń gbé nílé tẹ́lẹ̀ àbí ló ń gbé náà láti ilẹ̀ tẹ́lẹ̀ ọkọ yẹn kọ̀ máa wá ń wù ẹ́ ń bẹ̀ nàbí so bàtọ́ wá sọ fún pé o ti wà lẹ́kọ̀ọ́ kí ló wá sọ. àkànjọ máa ń sọ̀rọ̀ náà ni. tó wá sọ fún pé o ti fọkọ mi. bẹ́ẹ̀ mo sọ fún. kí ló sọ. kò sọ nǹkan kan fún mi. báwo ló ṣe pàdé. ó sọ fún náà kóun náà ti fẹ́ ẹlòmíì pé nígbà tó wọn ti rí mi tóun máa ń dọ́jà tán ni mo ti travel. pé láàárín oṣù mélòó síra wọn. ó tọ́dún mélòó tó ti kúrò ní abúlé tó fi wà lẹ́kọ̀ọ́ ó tọ́dún mélòó tó wà lẹ́kọ̀ọ́. ní last year mi lọlé o. ó tọ́dún mélòó tó wà lẹ́kọ̀ọ́. upper last year. upper last year that is 2023. bẹ́ẹ̀ni ìgbà tí wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni. oṣù wo. báwo ló ṣe pàdé olóògbé ìgbọ̀ngàn. ní ìgbà tí mo wà ní Mùṣín ní inú àmọ́ ní Sliver ìbẹ̀lẹ̀ mi ti ń báyàn ta oúnjẹ tó wá ní àǹtí mi kan tóun náà ṣe OPC torí ẹni tó pín náà OPC lòun náà ṣe wọ́n máa ń lọ sí zone wọ́n máa ń lọ ṣeré ń bẹ̀ tó bá ti lọ tajà so ọjọ́ tèmi náà bá lọ sí ibi iṣẹ́ èmi náà àjọ máa ṣeré lọ síbẹ̀ so ibi tí mo wá ti ń ta oúnjẹ ó léèyàn kan tí mo ń dé ti mẹ̀ so wọ́n á lọ yẹ kíní yẹn wò wọ́n á lọ yẹ bọ̀bọ́ yẹn wò pé ṣó dà bí kò dà ẹni tó pín á sọ fún mi pé kò dà the next mo kàn pé ó dà bí kò dà kí ló sọ. ẹni tó pín á sọ fún mi pé kò dà the next mo kàn mú àwọn aṣọ mi ní ẹyọ kọ̀ọ̀kan tèmi àti wọn fi ń gbé. òkè tó wà àti ẹni tó pín tá a fi jọ ń gbé bẹ́ẹ̀. kí lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Dòsùnmọ́ Esther. kí ni o fẹ́ kí ìjọba ṣe fún ẹ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí. wọ́n ṣàánú mi mọ́mọ́ mi lẹ́nu kọ̀ọ̀kan. o mọ́mọ́. wọ́n ṣàánú mi. ok kí lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Dòsùnmọ́ Esther. bá lọ fẹ́ lómi pé mi lè rí ẹlòmíì tí máa fẹ́ mi lè mọ̀ bóyá òótọ́ nàbí wọn ni mo ṣe máa ń dúró pé àkúmọ̀ bóyá wọn nàbùtàn kéṣì tó rìn náà. ẹ tẹ́tí sí ìkéde yìí ǹjẹ́ èyí náà ti gbọ́ nípa ọ̀nà míì tí a lè gbà rí iná mọ̀nàmọ́ná tí kò kì í sí lo epo ìyẹn ni sólà àti inverter ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọyì sólà àti inverter kì í fi ṣeré bákan náà wọ́n mọ̀ pé ó máa ń mú kí owó tí èèyàn ná dínkù lọ́pọ̀lọpọ̀ ẹ wá gbọ́ o Thompson Technology Production ti ṣetán láti bá yín ṣe àtòpọ̀ sólà tàbí inverter ó wà ní oríṣiríṣi èyí tẹ́ ẹ bá fẹ́ bí ẹ bá fẹ́ ní ńlá ó ń bẹ bí ẹ sì fẹ́ èyí tó jẹ́ kékeré láti gbé yàrá kan yàrá méjì yàrá mẹ́ta odidi ilé wọ́n lè tó papọ̀ fún yín ní owó tí ò sì gani lára ẹ ṣe kàn sí Thompson Technology Productions ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé 0810-502-0353 0810-502-0353.